àdúrà ọmọ Yorùbá tí ń gbà díẹ̀díẹ̀ iná Ọlọ́run ló máa jó gbogbo ọ̀tá wa wàláì ẹ̀yin èèyàn ò fura ni wípé gbogbo àwọn tí wọ́n dìbò fún ní 2017 ayé wọn ò fọ́rí rárá àti gọ́vnà ni o àti president ni o àti house of representative ni o ẹ̀rí báyé wọn ò fọ́rí rárá àtọ̀ wàláì tàláì àlùkùránì ń gbọ́ Ògún ń gbọ́ Ṣọ̀pọ̀nná ń gbọ́ Ọbàtálá Ọbàtóyè ń gbọ́ ìyà máa jẹ wọ́n kó tó di 2023 iná Ọlọ́run máa jó wọn iná tá à ń wí ìyà máa jó wọn báyìí wọn ò ní rẹ́ni bá wọn pa Ọlọ́run á lu ọlá gbogbo àwọn tó kú ní EndSARS àtàwọn tó kú ní Yorùbá nation yìí gbogbo àwọn tó kú lórí Yorùbá nation tó ti pa tí ẹ̀jẹ̀ wọn ti lọ ẹ̀jẹ̀ wọn wá finá jó gbogbo àwọn olórí wa pátá. Àdúrà ọmọ Yorùbá tí ń gbà díẹ̀díẹ̀ iná Ọlọ́run ló máa jó gbogbo ọ̀tá wa wàláì ẹ̀yin èèyàn ò fura ni wípé gbogbo àwọn tí wọ́n dìbò fún ní 2017 ayé wọn ò fọ́rí rárá àti gọ́vnà ni o àti president ni o àti house of representative ni o ẹ̀rí báyé wọn ò fọ́rí rárá àtọ̀ wàláì tàláì àlùkùránì ń gbọ́ Ògún ń gbọ́ Ṣọ̀pọ̀nná ń gbọ́ Ọbàtálá Ọbàtóyè ń gbọ́ ìyà máa jẹ wọ́n kó tó di 2023 iná Ọlọ́run máa jó wọn iná tá à ń wí ìyà máa jó wọn báyìí wọn ò ní rẹ́ni bá wọn pa Ọlọ́run á lu ọlá gbogbo àwọn tó kú ní EndSARS àtàwọn tó kú ní Yorùbá nation yìí gbogbo àwọn tó kú lórí Yorùbá nation tó ti pa tí ẹ̀jẹ̀ wọn ti lọ ẹ̀jẹ̀ wọn wá finá jó gbogbo àwọn olórí wa pátá.